a ti ń gbọ́ awuyewuye tí kálukú ń sọ pé olórí ọmọ ọba làwọn, ẹ̀yin náà sì sọ pé olórí ọmọ ọba nìyí. Olórí ọmọ ọba mélòó la ní Ìbàdàn, àti pé ṣé kàn lè mú èèyàn kankan láti jẹ olórí ọmọ ọba, àbí ọba kọ̀ọ̀kan ní yan olórí ọmọ ọba tiẹ̀? olóòtú ọ̀rọ̀ yóò ń ṣe ọ̀rọ̀ tó yẹ ká máa gbà bí ẹni gbàgbọ́ ọtí. Okay. olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn 44th ni àwọn ọmọ ọba tèmi. even though tá a bá fẹ́ ká ń ṣe 44th mọ́ tó ráyò àwọn méjì yẹn. ẹ tún yọ wọn lẹ̀. rárá àwọn méjì yẹn ẹnìkan ni because inú ilé wọn lolúbàdàn ti jáde. lolúbàdàn méjì ti jáde. Okay. ṣe understand. tí a bá wá wo history ọba Ìbàdàn ẹ rí pa Sunday ọjọ́ kìíní àná pé bàbá wa Sàáríù Àkànmú Adétúnjì ló pè mí lólórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn. àbó tó wá ní ọmọ ọba méjì pọ̀, ọmọ ọba Àṣàníkẹ́, ọmọ ọba Adétúnjì, tó rán mọ rírì pàǹtẹ́bì náà kó nínú ilẹ̀ Ìbàdàn tèmi nígbà tí nǹkan fẹ́ dàrú ká má sọ̀rọ̀ lọ́bẹ̀. so àti jẹ́ olórí ọmọ ọba ó gbọ́dọ̀ wá láti royal family. àti pera ẹni lọ́mọ ọba ọmọ àfẹnubí wà, but àti wá pera ẹni lọ́mọ ọba ó wà easier torí ta anybody tó bá súnmọ́ bí mo ṣe wà nílé nìyí ọmọ Olúbàdàn Asanike ni mí, ọmọ Olúbàdàn Adétúnjì ni mí, ọmọ Olúbàdàn Lékan Balógun ni mí, ọmọ Olúbàdàn Ọlákùlẹ́yìn ni mí, ọmọ Olúbàdàn Ọba Ràṣídì Ládọjà ni mí. torí gbogbo àwọn tán tí mo dárúkọ yẹn gbogbo wọn náà gba ipasẹ̀ bàbá mi kọjá. ṣé understand. so tí n bá wá lémi lólórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ débi pé mi ìpera mi bẹ́ẹ̀ bàbá Adétúnjì ló pè mí bẹ́ẹ̀ kó tó kú. so tó o bá fẹ́ jẹ́ nǹkan kan wo ìwọ náà pera ẹ kó wo fúnra ẹ ṣé sọmọ ọba ni mí ṣọba ti kàn wá rí. mo ti wà ní Olúbàdàn ìyẹn ò ní pé mo ti dolúbàdàn. bàbá Aládọ̀yà náà sọ nǹkan kankan tó dolúbàdàn náà tó rí bá lọ àwọn ò débẹ̀ toró rí ni kinní yìí a sì dúpẹ́ fọlọ́run wọn débẹ̀ Ọlọ́run dẹ̀ bá wa jẹ́ kẹ́mi wọn gùn torí nǹkan tí ẹ ń ṣe fún Ìbàdàn yìí ẹ rí i pé nígbà tá a ṣe interview bí last time mo sọ statement kan tí mi ìdẹ̀ tí mọ̀ pé yóò rí báyìí mo ní bàbá Ràṣídì Ládọjà tèmi ń wò yìí mo ní Asanike tù ni. ṣe rántí because gbogbo wa tí bàbá tó bí mi ń wù pátápátá ni bàbá wa Ràṣídì Ládọjà ń ṣe tí mo dẹ̀ mọ̀ páwọn ó dẹ̀ tó ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́ lọ́ máa lọ rẹ̀ mi wọn. tó túmọ̀ sí pé gbogbo ẹni tí ń pera wọn lólórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn báyìí gèǹjé ni yàtọ̀ sẹ́yìn. ẹ mọ̀ pé ó kálukú ló lè pera ẹ̀ ní tó bá wù. ṣe understand ó kálukú ló lè sọ pé nǹkan báyìí ni mi ò ẹ wo kí lórúkọ ẹ nísìnyí Burna Boy ó lò ní giant of Africa àbí ẹlòmíín náà jáde Wizkid náà jáde ó lò ní igbá kan Davido náà jáde ó lò láwo kan but nínú gbogbo àwa tá a bá ń pera wa bẹ́ẹ̀ yẹn wọ́n push me time kan ìgbà tí brother mi Oríyọmí Hamzat tán ní àwọn olórí ọmọ ọba Ìbàdàn pé olórí ọmọ ọba Ìbàdàn bọ̀ èmi àti wọ́n sọ̀rọ̀. kí lè jọ sọ. no ẹgbẹ̀yẹn fìgbẹ̀yẹn lẹ̀ ìkankan náà jọ bí wọ́n ṣe rí yẹn bàbá Ràṣídì Ládọjà tó jẹ́ Olúbàdàn lénìí ọmọ wọn jọ ni wá. ṣé understand ọmọ wọn jọ ni wá so ẹni pé táwa ní olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn kíní kankan ọmọ Ràṣídì Ládọjà ọmọ kíní kankan anybody can say anything but èmi mọ Alhaji Oríyọmí mọ̀ mi so kò ń ṣe ní tà ń jà sí rárá àwọn kọ̀ọ̀kan náà pera wọn náà fẹ́ máa pera wọn bẹ́ẹ̀ tóyè bá wùyàn oyè pọ̀ ń bàdàn náà. ẹ máa wo táìmù kan ẹnìkan wá bá bàbá wa Yusuf Olóyèdè Asanike ẹ rí i pé mo ṣáà ń tọ́ka sí wọn torí nǹkan ṣe é lẹ̀ mi ò bàjẹ́ yìí pé bàbá ẹ ti fún gbogbo ayé lóyè tán oyè tán bá oyè ti tán oyè wo lẹ́tọ̀ọ́ wá fún yàn bàbá ní oyè tán ń go oyè ní bàbá ti joyè tán
balógun oyè tán ọ̀tún oyè tán òsì oyè tán yóò tún wá máa lọ báwọn so oyè pọ̀ nìbàdàn anybody ló lè mú tiẹ̀ olórí ọmọọba tilẹ̀ ìbàdàn ọmọọba Ibrahim Asawale Asanike ẹ ṣé mo dúpẹ́.